الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه أهل الوفا. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run, ògo ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún Ọlọ́run, ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà, ní gbogbo àkókò, ọba tí ó ní ètò ayé tí ń tò bí ó ti ṣe fẹ́ àti bí ó ti ṣe wù. Ọba náà ni a dú ọpẹ́ fún. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì tí a ṣàlẹ́ṣà àti òun àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ láti òkè délẹ̀. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run jẹ́ ó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wọn àti ẹnìkọ̀ọ̀kan tiwa náà tí a jẹ́ ọmọlẹ́yìn Ànábì. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run má ṣe jẹ́ ó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Lẹ́yìn wá àgbà tí a ti dúpẹ́ fún Ọlọ́run, tí a tọrọ ìkẹ́ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, a kí gbogbo àwa mùsùlùmí ní jákèjádò àgbáńlá ayé, ní gbogbo ibi tí a ti ní àǹfààní àti máa wò wá àti máa gbọ́ wa ní dédé àkókò yìí, ìpè àkú ewu ọdún. Ọlọ́run jẹ́ á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ọdún Eidil Fitr, èyí tí Ọlọ́run kádàrá èmi àti ẹ̀yin ìpè kí ìbẹ̀rẹ̀ Ramadan kí ó ṣojú wa, ìparí rẹ̀ náà wá ṣojú wa. Abẹ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, èyí tí a gbà ní ọdún yìí, Ọlọ́run má ṣe ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. La ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Láì ní fa ọ̀rọ̀ gùn, èyí ni ìbéèrè tí ó wọlé sí ọ̀dọ̀ àwọn elétò ní Haki TV, tí wọ́n darí rẹ̀ sí wọn ìpè láti lè fún èsì lórí rẹ̀ nínú Ramadan. Ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni kí ni wọ́n béèrè pé ma hukmu siyamu sitti min Shawwal. Kí ni ìdájọ́ ààwẹ̀ mẹ́fà tí a máa ń gbà nínú oṣù tó tẹ̀lé oṣù Ramadan tí a mọ̀ sí oṣù Shawwal? Kí ni ìdájọ́ rẹ̀? Ọ̀ranyàn ni àbí kìí ṣe ọ̀ranyàn? Túláàsì ni àbí kìí ṣe túláàsì? Èyí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ṣọwọ́ sí iléeṣẹ́ TV Haki TV. Kí Ọlọ́run jẹ́ kí iléeṣẹ́ náà kí ó máa dàgbàsókè sí. Ọlá jẹ́ kan ṣe Ọlọ́run, la ilaha illallah. Ìdáhùn sí ìbéèrè ni òun náà ni wípé ààwẹ̀ mẹ́fà tí a ń gbà nínú oṣù Shawwal, gbogbo àpẹnupọ̀ àwọn àfáà láti òkè délẹ̀ àbí púpọ̀ àwọn àfáà láti òkè délẹ̀ lọ́dọ̀ àwọn onímímọ̀, nínú àwọn àfáà tí wọ́n ti kọjá àti àwọn ẹni tí wọ́n sì ń bẹ lọ́wọ́lọ́wọ́, wọ́n ń sọ fún wa pé ààwẹ̀ mẹ́fà tá à ń gbà nínú oṣù Shawwal, wọ́n sọ fún wa pé mustahabu ni. Ẹ̀rí, ohun tá a fẹ́ ni, mustahabba ni, ohun tá a fẹ́ ni. Ààwẹ̀ yìí, àsìkò wo la máa ń wá gba ààwẹ̀ ni? Ààwẹ̀ ni yabda'u ba'da yawm al-'Eid mubashara. Bá a bá ti lè kí ìrun yídì, ìpè akúrò ní yídì ní ìjọ́ kejì ni, àǹfààní ti ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ kópa nínú ààwẹ̀ Sittu Shawwal láti lè bẹ̀rẹ̀. Kí a má gbàgbé pé a sọ fúnra wa pé ààwẹ̀ ni kìí ṣe ọ̀ranyàn o, kìí ṣe túláàsì, àmọ́ ohun tó ní ọlá ni, tó ní ládá tó pọ̀ ni, tí èèyàn ní láti lè ṣojú kòkòrò rẹ̀ kó sì ṣe alápáǹtètè láti lè kópa ń bẹ̀. Nítorí kí ni liqawli nabiyyi sallallahu alaihi wasallam, nítorí gbólóhùn tí Ànábì wa Muhammad, ìkẹ́ àti ọlá kó máa lọ bá, tí ó sọ fún wa. A rí ọ̀rọ̀ Ànábì, a rí ìgbà wá nínú Sahih Muslim, ìyẹn tíra àfáà àgbà tí a mọ̀ sí Muslim. A rí hadithi ni, a rí ìgbà wá min hadithi Abi Ayyub al-Ansari, nínú hadithi tí Abu Ayyub al-Ansari tí ó gbà wá fún wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń sọ fún wa nínú hadithi ni pé man sama Ramadan thumma atba'ahu sitta min Shawwal
kana kasiyami dahar. Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ń sọ fún wa pé gbogbo ẹni tó bá lè gba àwẹ̀ Ramadan ní pérépé ń gbọ́ gba àwẹ̀ Ramadan ní tán lẹ́yìn wá gbà ní ó tún wá fi mẹ́fà fi tẹ̀lé Ramadan ní nínú oṣù Shawwal. Ànábì ní àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ kana kasiyami dahar. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe kíni tó fi gbogbo ọjọ́ ayé ó fi ọdún kan gbogbo ọjọ́ ayé ó fi ṣe kíni ó fi gba àwẹ̀. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wá rí àwẹ̀ síta Shawwal tá à ń sọ fúnra wa yìí, àwọn ọ̀nà wo la máa ń gbàgbà àwẹ̀ ni níbàsókì. Ẹni tó bá wù fa in samaha al-muslim mutatabi'an min al-yawmi ath-thani min Shawwal, gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ ni níjọ́ kejì tí a bá ṣe ọdún tó mú àwẹ̀ ni tí ń gbà lẹ́ẹ̀kan náà tí ń gbà tẹ̀léra wọn kò fìjọ́ kan lẹ̀ kó gbàjọ́ kan, gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ faqad ata bil afdal, irú ẹni bẹ́ẹ̀ òun ló fi mú ohun tí ó ní ọlá jù tó fi dáa jù, irú ẹni bẹ́ẹ̀ òun ló ṣe. Kò wá sí láìfì níbi pé kí èèyàn gbà lọ́tọ̀ọ̀tọ̀, kó gbà kan lónìí, kó gbà kan lọ́la, kó gbà kan ní ọ̀túnla. Wa in samaha mutafarriqa, bẹ́yàn bá wá gbà ní ọ̀tọ̀ọ̀tọ̀, ó gbà kan lónìí nínú oṣù Shawwal ni ó fi ijọ́ kan lẹ̀ ó tún gbàjọ́ kan, gbogbo ẹni tó bá gbà bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun náà ò sí nǹkan ṣe. Kana atiyam bi asli sunna, irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kíni ohun tí ń jẹ́ ìpìlẹ̀ sunna, irú ẹni bẹ́ẹ̀ ó ti mú wá o. Nítorí kíni sunna náà ní kíni kásárì pé a gbà àwẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà nínú kíni nínú oṣù Shawwal ni. Gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wala kharaja alayhi, kò sí láìfi fún, kò sáburú kan fún bẹ́ẹ̀, kò sí èébú kan fún irú ẹni bẹ́ẹ̀. Walahu thawabuha, yóò gba ẹ̀san rẹ̀, yóò gba ládàá rẹ̀ ní pérépé ipé òun náà ṣe kíni ó gba àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal. Èyí ni ní ìbáṣókí ní ìdáhùn sí ìbéèrè àwọn oníbéèrè nípa pé ìdájọ́ wo ní ń bẹ fún àwẹ̀ mẹ́fà tí a máa ń gbà nínú oṣù Shawwal lẹ́yìn Ramadan. Kí Ọlọ́run kó ṣe gbígbà àwẹ̀ ni kó ṣe ní ìrọ̀rùn fún èmi àti ẹ̀yin. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì láì ní fa àsìkò gùn tó tún wọlé sọ́dọ̀ Haki TV, òun náà ni kí ni wọ́n fi ń yé wa pé ẹnìkan ń bẹ irú ẹni bẹ́ẹ̀ ó gba àwẹ̀. Àwọn àwẹ̀ kan ń bẹ tó já sí pé àwẹ̀ ni a máa ń pè ní ayyamul bid. Àwẹ̀ ni ní àwẹ̀ ìjọ́ 13 àti ìjọ́ 14 àti ìjọ́ 15 oṣù òkè tí ń jẹ́ oṣù Ọlọ́run. Àwa rí èèyàn tí ó gba àwẹ̀ ní àníyàn yìí pé àwẹ̀ tí ń gbà yìí o ń gbà láti fi san gbèsè tí ń bẹ lọ́rùn mi nínú àwẹ̀ Ramadan àbí gbèsè àwẹ̀ kan míì tí ń bẹ lọ́rùn mi. Ẹni tó bá wá gba àwẹ̀ bẹ́ẹ̀ ní 13 àti 14 àti 15 ní àníyàn yìí pé àwẹ̀ tóun ń gbà yìí o àwẹ̀ gbèsè tóun jẹ òun lòun ń gbà. Wọ́n ń béèrè pé fahal yuhsabu lahu ajru nafila wa ajru qada. ń gbọ́ já sí pé àsìkò àwẹ̀ náfìlà ní ń gba àwẹ̀ ní ń san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ni. Ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ a kọ àkọọ́lẹ̀ fún yóò rí ládá méjì gbà ń bẹ̀? Ǹjẹ́ a kọ àkọọ́lẹ̀ pé àwẹ̀ tí ń gbà ní yóò rí ládá àwẹ̀ náfìlà gbà ń bẹ̀ ipé ó gba àwẹ̀ ayyamul bid àti pé ìgbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tí ń san ṣé yóò ṣe kí ni ṣé yóò rí ládá méjèèjì yóò rí gbà ń bẹ̀? Ìdáhùn sí ìbéèrè ni òun náà ni pé sawmu qada'il farida sawmun wajib. Wá rí gbèsè tí ń bẹ lọ́rùn èèyàn láti inú Ramadan téèyàn ò tí ì san àwẹ̀ ni kámọ̀ pé àwẹ̀ ni ọ̀rọ̀ èèyàn ni túláàsì ni nọ́mbà túláàsì ni kì í ṣe nọ́mbà tí mo bá fẹ́. Ẹ̀rí walidhalika la budda fihi mina niyya qabla tulu'il fajr. Ìdí eléyìí ní fi ń di túláàsì ní fi ń di ọ̀rọ̀ èèyàn fún gbogbo ẹni tó bá fẹ́ gba àwẹ̀ ó fẹ́ san gbèsè àwẹ̀ láti tó ti jẹ nínú Ramadan. Ọ̀rọ̀ èèyàn ni kó ti dá àníyàn rẹ̀ láti òru ṣíwájú kí àlùfájàrí tó yọ. Àwẹ̀ àdágbà òun ló lè gbà pé mo rántí kí n ságbà, àmọ́ gbogbo àwẹ̀ tó bá ti jẹ́ àwẹ̀ ọ̀rọ̀ èèyàn túláàsì ni fún ọ̀rẹ́ mùsùlùmí láti lè dá níyàn pé tí ilẹ̀ bá ti máa insha Allah mo fẹ́ gba àwẹ̀ ṣíwájú kí àlùfájàrí kí ó tó yọ. wa sawmu ayyami layyalil bid. Wá rí àwẹ̀
ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá tí oṣù òkè àwẹ̀ eléyìí ni sunnatun mina sunan, sunna kan ló jẹ́ o nínú àwọn sunna tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó là kalẹ̀ fún wa. Laha afdaliyatuha, àwọn àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni tá a sọ fúnra wa yìí wọ́n ní ọlá wọn níwájú Ọlọ́run. bí èèyàn bá gbà kò ní kábàámọ̀, ládàá tí ń bẹ ńbẹ̀ ọ̀pọ̀ lọ jaburata. bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ a ti mọ̀ yí pé àwẹ̀ gbèsè tá a fẹ́ san ọ̀ranyàn lélẹ́yìí ni. àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ti 13 oṣù 14 oṣù 15 oṣù eléyìí ni sunna ni o, ó ní ọlá. فإذا صام أيام ليالي البيد بنية القضاء، tóun bá wá ń gba àwẹ̀ láwọn àsìkò tá a sọ fúnra wa tí ń jẹ́ 13 14 ń gba àwẹ̀ láwọn àsìkò ni láníyàn pé àwẹ̀ tí ń gbà yìí o gbèsè ni mo fi ń san o. ẹ̀rí láníyàn pé àwẹ̀ tí ń gbà yìí gbèsè ni mo fi ń san. faqad waqa'a sawmuhu amma fi dhimmatihi min fardi fa'it. ǹjẹ́ kó ti máa mọ̀ pé àwẹ̀ tóun ń gbà ni ń ṣe déédéé gbèsè wo, àwẹ̀ tóun jẹ gbèsè rẹ̀ òun lòun ń san o, ń ṣe déédéé rẹ̀. bí ṣe ń ṣe déédéé rẹ̀ tí ó máa túmọ̀ yìí pé ń san gbèsè. bákan náà wa yakunu aidan qad adraka fadilata as-sawm fi hadhihi al-ayyam. bákan náà yóò tún máa ṣe déédéé pé yóò tún máa jẹ àǹfààní ọlá àti oore tí ń bẹ fún àwọn ọjọ́ 13 àti ọjọ́ 14 ìjọ 15 tí ń bẹ nínú oṣù òkè. lẹ́ẹ̀kan náà yóò tún máa jẹ àǹfààní eléyìí náà pẹ̀lú gbèsè tí ń san. inna wa muwafaqata sunna. bọ́bá dà níyẹn pé ohun tóun ṣe yìí òun fẹ́ ṣe láti lè fi ṣe kíni, láti lè fi tẹ̀lé sunna, láti lè fi ṣe déédéé sunna ni. torí gbogbo nǹkan ń bẹ pẹ̀lú àníyàn lọ́dọ̀ Ọlọ́run. àpèjúwe tá a lè fi ọ̀rọ̀ yìí fi wé òun náà ni kíni kaman dakhala al-masjid. àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó wọnú mọ́sálásí. ìṣesí rẹ̀ náà ni pé kíni tó bá wọ mọ́sálásí àbí sunna Ànábì wa Muhammad náà ni kíni ká yan náfìlà méjì tí a mọ̀ sí tahiyyatul masjid. a máa sábà máa yan náfìlà ni tí ó bá ti wọ mọ́sálásí. eléyìí ni ó wá wọ mọ́sálásí, wíwọ tí ń wọ mọ́sálásí lẹ́ẹ̀kan náà kò ṣe nǹkan kan, ọkàn tẹ̀ kí ìrun ọ̀ranyàn àbí ń wọ mọ́sálásí lẹ́ẹ̀kan náà wọ́n ń gbé ìrun ọ̀ranyàn ó sì bẹ̀rẹ̀ sí ní bá wọn kí ìrun ọ̀ranyàn lẹ́ẹ̀kan náà. hasala lahu taba'a lidhalika fadila tahiyyatul masjid. irú ẹni bẹ́ẹ̀ ìrun ọ̀ranyàn tó kí lẹ́ẹ̀kan náà yóò gbà ládàá pé kí ni òun kí ìrun ọ̀ranyàn, yóò sì gbà ládàá pé òun ṣe kí ni òun kí tahiyyatul masjid, òun kí nínú mọ́sálásí. ní àkótán àwọn àlàyé wa tá à ń ṣe látẹ̀ẹ̀kan nípa ìbéèrè ni òun náà ní kíni, bí èèyàn bá gba àwẹ̀ gbèsè ní àsìkò ayyamil bid ní 13 oṣù 14 oṣù 15 oṣù láníyàn pé kíní òun ń ṣe láti fi tẹ̀lé sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. irú ẹni bẹ́ẹ̀ yóò ní àǹfààní àti gbalada ipe òun ṣe kíni, òun san gbèsè tí ń bẹ lọ́rùn tòun. bákan náà yóò sì ní àǹfààní oore àti ọlá tí ń bẹ ní àwọn ọjọ́ ni. wallahu ta'ala alam. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìbéèrè tó wọlé sọ́dọ̀ wambi ní ọ̀dọ̀ Haki TV tí ó wọlé sọ́dọ̀ wọn. ìbéèrè náà ni pé wọ́n ń sọ fún wa pé hal yajuzu taqdim as-siyam 6 min shawwal ala qada'i ramadan. wọ́n ń béèrè wípé ǹjẹ́ ó tọ́ ẹni tí ó gba àwẹ̀ ramadan ń gbọ́ gba àwẹ̀ ramadan tán gẹ́gẹ́ bí obìnrin ó jẹ àwọn gbèsè kan nínú oṣù ramadan gẹ́gẹ́ bí àwọn àsìkò nǹkan àlàáda obìnrin bíi 4 àbí 5 àbí 6, àbí ọkùnrin fúnra ara rẹ̀ gan tó já sí pé ìṣòro kan dé fún un nínú ramadan kò láǹfààní àti lè gba gbogbo àwẹ̀, ó jẹ gbèsè ọ̀kan àbí 2 àbí 3 nínú ramadan. a sì wá ṣera wa lójú kòkòrò ipe àwẹ̀ 6 tí ń bẹ nínú oṣù ṣàwálì ni ó ní ọlá níwájú Ọlọ́run kí a gbà. ǹjọ́ wá tọ́ kírú ẹni bẹ́ẹ̀ kó fi gbèsè tó jẹ ńlẹ̀ kó gba àwẹ̀ 6 ni ṣíwájú kó tó wá san gbèsè? ìbéèrè náà ni ìdáhùn sí ìbéèrè ni òun náà ni kí ni albad'u bisiyami 6 shawwal qabla qada'i ramadan liman aftara bi'udhri ja'izin bila karaha.
ẹni tí ó jẹ gbèsè nínú Ramadan tó wá fi gbèsè tó jẹ ńlẹ̀ nínú Shawwal tó wá bẹ̀rẹ̀ sí ní gba ààwẹ̀ 6 tí gbèsè sì ń bẹ lọ́rùn rẹ̀, ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó tọ́ kó ṣe, àgbà láàyè ipe kó ṣe, àmọ́ tí kò àkóìrá rẹ̀ kò sí èèwọ̀ ńbẹ̀, kò sí nǹkan tá àkóìrá ńbẹ̀. àmọ́ fún ẹni tó já sí wípé fífi ààwẹ̀ rẹ̀ ńlẹ̀ nínú Ramadan torí sábàbí lè udhr shar'i, sábàbí tí Islam àbí ṣẹ̀ríà sọ fún wa wípé a lè torí rẹ̀ fífi ààwẹ̀ ńlẹ̀ ló torí rẹ̀ fífi ààwẹ̀ ńlẹ̀. bí irú ẹni bẹ́ẹ̀ ó bá fi gbèsè ńlẹ̀ tó bá gba sítù Shawwal, irú ẹni bẹ́ẹ̀ ó tọ́ fún, àṣeélẹ̀tọ̀ fún. àwọn àfáà kan wọ́n lọ nípa bẹ́ẹ̀ nínú àwọn ẹni tí wọ́n sọ gbólóhùn ni àfáà wa àgbà Abu Hanifa, bákan náà àfáà wa àgbà Imam Ahmad nínú riwaya wọn kan àwọn náà sọ bẹ́ẹ̀, bákan náà àfáà wa àgbà Al-Mardawi nínú tírà kan tí a pè ní Al-Insaf àwọn náà sọ bẹ́ẹ̀ pé eléyìí ni ló fi ṣe kí ni, òun ló fi ní ọlá jù, òun ló fi ń bẹ lérí ọ̀nà. bákan náà àwọn àfáà wa gẹ́gẹ́ bí al-Imam Ash-Shafi'i àti Imam wa Malik àwọn lọ pé kí èèyàn gba àwẹ̀ àdágbà bí irú àwẹ̀ tá à ń sọ yìí ṣíwájú kó tó san gbèsè, àwọn náà sọ fún wa pé bẹ́ẹ̀ ni ó tọ́, àmọ́ àkóìrá rẹ̀ ẹ̀rí bí àwọn ti ṣe wí ni. àmọ́ àti gbólóhùn ọ̀tún àti gbólóhùn òsì èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù tó sì ń bẹ lérí ọ̀nà jù lọ́dọ̀ àwọn àfáà òun náà ní kí ni ipe ó tọ́ kí èèyàn ṣe bẹ́ẹ̀, kó fi gbèsè ńlẹ̀, kó san kó gba àwẹ̀ tí ó jẹ́ àwẹ̀ súnà gẹ́gẹ́ bí sítù Shawwal ni kó gbà. nítorí kí ni ó fi tọ́, òun náà ní kí ni li'anna al-qada muwassa', àwẹ̀ tá a jẹ nínú Ramadan àsìkò pọ̀ jaburata fún tá a lè fi san. àǹfààní ń bẹ fún wa láti lè san àwẹ̀ tá a jẹ nínú Ramadan títí lọ fi dínú oṣù Sha'ban. ẹ̀rí yajuzu fihi tarrahi, irú ẹni bẹ́ẹ̀ irú àwẹ̀ bẹ́ẹ̀ àṣeélẹ̀tọ̀ pé a lè lọ lára títí lọ fi dínú Sha'ban. ẹ̀rí yajuzu fihi at-tarrahi, a lè lọ lára títí fi dínú Sha'ban ká tó gbà. bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀, ǹjẹ́ siyamu sitti min Shawwal wá rí 6 tí a fẹ́ gbà nínú oṣù Shawwal ni, eléyìí ni àsìkò tá a fẹ́ fi gbà kò ju oṣù kan náà lọ. torí bí oṣù kan ní bá ti lọ, àǹfààní tí ń bẹ ń bẹ, oore tí ń bẹ ń bẹ, ládàá tí ń bẹ ń bẹ, ó bùṣe ni. qad yafut, oṣù ni ó lè bọ́ mọ́ wa lọ́wọ́ bá a bá fura. bóṣù ní bá sì ti bọ́ fayafutu fadlu, ọlá tí ń bẹ ń bẹ, oore tí ń bẹ ń bẹ, ládàá tí ń bẹ ń bẹ, òun náà yóò bọ̀ bákan náà. bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀, ǹjẹ́ kò sí láìfì níbi kíni, níbi pé kí èèyàn gba ààwẹ̀ sítù Shawwal ṣíwájú kí ó tó san gbèsè fún ẹni tó já sí pé fífi ààwẹ̀ rẹ̀ ńlẹ̀ nínú Ramadan sábàbí tí Islam ṣe lẹ́tọ̀ọ́ fún wa pé bó bá ṣẹlẹ̀ sí wa a lè torí rẹ̀ fífi ààwẹ̀ ńlẹ̀. àmọ́ tá a bá wá rí i pé a tètè bá dára síbi mímọ́ gba ààwẹ̀ wa nígbà tí Sha'ban ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà, bí a bá ti ààwẹ̀ ọ̀ranyàn ni èyí tí ń jẹ́ gbèsè wa bá a bá tì í síwájú tí àsìkò bá ń bẹ jaburata fún wa, ọ̀dà tá a bá wá san eléyìí nìtàn ká wá padà sórí sítù Shawwal tí a fẹ́ gbà. àmọ́ tá a bá rí i pé àsìkò ti lọ, gbèsè tá a jẹ bá a bá ní ká san, a lè ní àǹfààní àti lè ṣe kíni àti lè gba sítù Shawwal ni, ǹjẹ́ ń gbà ní ká fi gbèsè ní ńlẹ̀ ká padà sí ọ̀dọ̀ sítù Shawwal ká lè rí àǹfààní ìnìjẹ ṣíwájú kí shahru Shawwal kí ó tó lọ. wallahu ta'ala a'lam. ìbéèrè yìí tó parí ìbéèrè tó wọlé sí ọ̀dọ̀ Haki TV, òun náà ní kí ni wọ́n béèrè pé ma nasihatukum lil muslimina ba'da Ramadan. wọ́n ní kí ni nasiha àti ọ̀rọ̀ ìmọ̀ràn, ìpenisákíyèsí, ìgbaninímọ̀ràn tá a lè ṣe fún àwọn mùsùlùmí lẹ́yìn tí Ramadan ti kọjá. kò sí nasiha kan tá a ṣe fúnra wa, kò sí àmọ̀ràn kan tí a gbára wa tó kọjá kíni gbólóhùn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam
tí ó sọ fún wa nínú ọ̀rọ̀ yìí pé ahabbul a'mal, iṣẹ́ tí fi ń ní oore jù ní ọ̀dọ̀ Ọlọ́run òun náà ní kí ni adwamuha, òun náà ní adwamuha, náà ní iṣẹ́ tó já sí pé à ń ṣe ní gbogbo ìgbà àfínlẹ̀. ẹ̀rí wa in qal, kódà kí iṣẹ́ ẹ̀nì kó tiẹ̀ kéré. gbogbo wa pátápátá náà la mọ̀ pé ìgbà tí Ramadan ti dé láti bí oṣù kan sẹ́yìn, masha Allah, buyutullah, gbogbo ilé Ọlọ́run láti òkè délẹ̀ ní kún fún àwọn jàmáà. kò sí àtòpọ̀ ní jọ Ọlọ́run lójú, kò sí mọ́. gbogbo àwa mùsùlùmí à ń kírun bó ti ṣe tọ́, à ń kírun bó ti ṣe yẹ, à ń ṣe sàárà, gbogbo iṣẹ́ Ọlọ́run là ń ṣe láti òkè délẹ̀. à ń yan náfìlà, à ń jí lóru, à ń ṣe tahajjud, à ń lọ gbọ́rọ̀ Ọlọ́run, gbogbo àwọn kìíní tá à ń ṣe láti òkè délẹ̀. ẹ̀yin jàmáà mùsùlùmí, ọ̀kan la ṣe lọ́dún kan láà ní ṣe ìmí ìmọ̀ o. èyí tá a ṣe lọ́dún yìí bóyá òun nìkan ṣo tó kù láyé tá a fẹ́ ṣe, èmi àti ẹ kò sẹ́ni tó mọ̀ ń bẹ̀ o. àwọn kan àjọ ṣe tèṣí tí àjọ bẹ Ọlọ́run ìpè rẹ Ọlọ́run, èyí tí ń bọ̀ Ọlọ́run jẹ́ ó ṣojú wa. Ọlọ́run ni mo gbọ́ àmọ́ mi ń gbà, Ọlọ́run gbọ́ kò gbà. àwọn eléyìí ni wọ́n ti ń bẹ lábẹ́ sàárè, wọ́n ti ń bẹ nínú sàárè. àwa náà tá a sọ fọ́lọ́run lèṣì ìpè Ọlọ́run jẹ́ a ṣe tọdún ni, tó sì gbà fún wa tọ́gbà tá a rí tọdún ni ṣe, àti tó ń sọ fọ́lọ́run náà báyìí ìpè Ọlọ́run mọ̀sẹ̀lẹ̀ yìí ní àṣemọ́ fún wa, jẹ́ a ṣe tọdún tí ń bọ̀. Ọlọ́run ti gbọ́, ǹjẹ́ Ọlọ́run gbà àbí ọ̀gbà? àtèmi àti wọ kò sẹ́ni tó mọ̀ nù wa. ká ṣe gẹ́gẹ́ bí ẹni pé ìkan ṣo tó kù láyé nínú Ramadan ní ìta àgbà yìí. bá a bá ti ṣe bẹ́ẹ̀, a ní padà sídìí gbogbo àwọn ohun tí ọ̀dà, àwọn ẹ̀ṣẹ̀, ẹni tí ń mutí kò mutí mọ́, àwọn obìnrin olóbìnrin ẹ fi wọ́n lẹ̀, wọ́n gbélé wọn. ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin náà ẹ fi àwọn ọkọ ọlọ́kọ lẹ̀. ẹ bá rí wo àwọn bìvẹ́tì wa, wọn ọ̀tà. ńgbà ọdún ti parí nísìn, ẹ̀yin ọmọ mùsùlùmí náà lẹ fẹ́ máa lọ bẹ̀. èyí tí ó jẹ́ nasiha wa òun náà ní lórí ìṣesí tá ń bẹ nígbà tí Ramadan ti dé yìí, títí Ramadan fi parí, orí ìṣesí bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ kí a máa bẹ títí ọjọ́ ìgbésí ayé wa. nítorí Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad pé wala tamutunna illa wa antum muslimun, ẹ gbọ́dọ̀ wá bá èmi Ọlọ́run o àfi kẹ́ ẹ wá bá mi ní mùsùlùmí òdodo. Ọlọ́run o, gbogbo àdánwò tí ó dé tí ó yọ wá kúrò nínú Islam, Ọlọ́run má jẹ́ ó kan èmi àti ẹ̀yin. ọlá jẹ́ kan ṣe Ọlọ́run, la ilaha illallah Muhammad rasulullahi sallallahu alayhi wa sallam. èyí tí a gbọ́ yìí náà Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní ní ìyìn ayé àti ní gbangba alqiyama. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. subhanallah walhamdulillah wallah